kí ló dé fún ọmọkùnrin yìí báyìí. Why are you doing like this? Kí ló ń pariwo sanlu ayé sanlu ọ̀hún? Ọfẹ́ tán náà wọ́n ni àbọ̀ fẹ́ tán lọ ní ayé. Èmi ò sọ lọ anywhere there. Ṣebí I just need your help mi na. Ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ sọ fún mi wípé ẹni tí ò bá wọ́ ṣe ìyà máa jẹ. So that is why mo kò decide wípé okay kí àmọ́ kúkú jẹ mí kẹ́ kọ́ mi ní iṣẹ́ babaláwo ẹ̀jẹ̀ ṣe bíi pé kí. Kí ló ní kí ló sọ tó ń wí. Mo ní kẹ́ kọ́ mi ní iṣẹ́ babaláwo. Sọ ma pé wèrè ni ọ. Mo mọ̀ pé wèrè ni. Sọ ma pé ayé ń ṣe ọ́. Mo mọ̀ pé ayé ń ṣe mí nà. Ẹ kò yẹ kí n bọ́ jiyàn mọ́ ọ̀rọ̀ ni ò lé mọ́. Ṣé tí n bá wá gbà ọ́ níyànjú pé kó o wá iṣẹ́ ṣe kó o wá iṣẹ́ kọ́ kébi ọmọ mọ̀ pa ọ́ kí ìyàwó má jẹ́ ọ́ kó yé jẹbọ ká. Ṣé ọwọ́ túmọ̀ sí pé kí ìwọ wá wò pé ok iṣẹ́ babaláwo ló kù tó fẹ́ kọ́ kó sì wọ̀ pọ́dọ̀ mi ló ti kọ́. Wèrè gidi ni ọ́. Torí ó yẹ kó o mọ̀ pé kò lè ṣeéṣe bó ló ṣe lè ṣeéṣe kó jẹ́ pé kí ọmọ Yíbò lóun fẹ́ kọ́ iṣẹ́ lọ́dọ̀ bàbá Yorùbá níṣẹ́ babaláwo. Ìṣàwòṣèṣègùn Yorùbá ṣé kò yàtọ̀ sí ìṣàwòṣèṣègùn ọmọ Yíbò? Ọ kọjá sí ìlú yín ọlọ́ọ̀lẹ́ kọ́ iṣẹ́ tó fẹ́ kọ́ gbogbo àrà tó bá wù ọlọ́ọ̀lẹ́ dá nílùú yín kì í sọ̀dọ̀ tèmi. Okay, which means pé ẹ lóògùn. Ẹ lóògùn ni nà. Okay, tó bá jẹ́ pé ẹ lóògùn ó yẹ kọ́kọ́ yín kó balẹ̀ wípé ẹ fẹ́ kọ́ mi níṣẹ́. Ṣùgbọ́n ní ẹ fún wàrà òun wé ní kóra ni. Ẹ fún wàrà ẹ wé ní kóra look at your life ẹ wáyé yín lóde. Ẹ lóògùn àbí. Kí ni ariwo lẹ́lẹ́ pẹ́ jẹ̀rẹ́? Mi ò lóògùn. Ẹ lóògùn jẹ̀rẹ́. Èmi Atakoro ẹkùn tí jẹ̀ kan lọ́wọ́ tí ń béèrè omi. Incantation lásán. Èmi ò lóògùn. Ẹ lóògùn. Ẹ̀yin wà fi hàn ọ́ lónìí pé mo lóògùn. Ẹ kàn kó sí costume lásán. Ẹ̀yin fi hàn ọ́ lónìí pé o jù ọ lọ. Ẹ wá jẹ́ fi kíní kan hàn. Ẹ má fọ̀rọ̀ bómọ́lẹ̀. Ẹ má fọ̀rọ̀ mọ́ ẹ lóògùn yín mú sá. Tẹ̀bí ká ti kọ́ ní sí mọ̀ bọ̀. Wọ́n fẹ́ fi kíní kan. Oògùn lásán pé ènìyàn má fi ìgòkè wọ̀ mí. Má bribe mi. Má bribe mi. Mo kàn fẹ́ jú ọmọ pé mo lóògùn ni o. Ìdíjọ́ kan níjọ́ ní tí mo pàdé rẹ̀ tí mo sọ fún ọ pé lẹ̀kẹ̀ yìí kò mo lóògùn. Mo jí ọmọ pé lẹ̀kẹ̀ yìí lẹ̀kẹ̀ rẹ ni. Ẹ̀rẹ́ ni a ti rẹ́. Mo ní tí n bá kó lẹ̀kẹ̀ yìí bọ̀ níjọ́ náà mo ní ahọ́n rẹ yóò yọ tó báyìí tí ò ní wọlé mọ́. Àbí n sọ bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n lónìí ahọ́n rẹ ò ní yọ. Mo fẹ́ kọ́ wá lọ lè bá àwọn àlejò nínú ibi mo fẹ́ kọ́ lọ lè bá wọn lálejò. Ẹ̀yin àlejò náà ẹ dákun mo ní àlejò tí mo fẹ́ fún yín. Ṣé àyè wà? Ayọ̀ àgbà ẹ̀sìn yóò dà fún yín. Ọ wọnú báyìí. Ọ wà lọ lè bá wọn lájọṣepọ̀. Wà tí wọn ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní tíjọ́. Ọ̀gá pẹ́rọ̀dà. Ṣé mo wá ní oògùn báyìí àbí ń lo oògùn? Ọba wọn lé ni. Ọ̀dà báwọn ẹjọ́ máa ṣe fàájì. Ṣebí ìwọ sọ fún mi ń jò ní pé ìwọ náà pé irúmọlẹ̀ ni ọ́. Àbí ìwọ àtàwọn irúmọlẹ̀ nínú ẹjọ́ máa ṣe. Irúmọlẹ̀ tí mo ní ọ́. Àwọn ti ya wèrè. Ìwọ àti irúmọlẹ̀ tí ẹjọ́ máa bára yín ṣe fàájì kan máa. Ẹ bá ń bá ṣe ṣe gbọ́. Ẹ dákun tẹ bá ṣe bèrè oúnjẹ bóyá wọ́n fún ọ. Àwọn onílé yóò fi oúnjẹ ọ. Wọ́n fọ́ lóúnjẹ. Wọ́n nílé lọ́wọ́ mi ní ìgbà tí yọ. Àwọn ni wọ́n ní tẹ́fọ̀ òun náà dà. Tẹ́fọ̀ òun náà dà pẹ̀lẹ́. Má gbádùn. Mo ti gbà pé lóògùn náà ẹni ògùn. Ó ti gbà pé a lóògùn. Ẹni ògùn àgbẹ̀gbẹ̀ ògùn lọ́wọ́ yín. Ọdún lójú. Wàláhì ẹni ògùn. Ṣé ọwọ́ fẹ́ jáde? Àmọ́ fẹ́ jáde. Ẹ kò lágbà. Ẹ tó bá wá jẹ́ báwọn náà á mú ọ jáde padà. Ṣùgbọ́n tí o bá jáde mo láwọn nǹkan kan tí mo fẹ́ ṣàlàyé fún ọ. Ó fi mọ̀ pé lóòótọ́ mo jù ọ lọ. Ẹ̀yà mú mi jáde lọ fọ́. Ọyá àgbà kí ló kọ rẹ ná? Chukwudi. O ní ó kọ Yorùbá kankan tá a lè di àwọn tí wọ́n kọ nílé èdè báwọn lè jẹ́ lóògùn. Ẹ pè mí lórúkọ mi ní àjẹbọ̀jẹ̀ that time. Mí náà máa dáhùn. Olórí burúkú tí ń jẹbọ sálú ayé. Ọyá jáde. Kí ni wọ́n ti ṣe fún ọ? Kí ni olórí ìṣọ̀ tí ẹ nínú bí ìṣẹ́jú mẹ́wàá ń bẹ́ yẹ̀bọ̀ ṣe ní ìwọ irúmọlẹ̀ tó tọ̀ ń jẹbọ́ kí. Èbó ti ń jẹbọ́ pẹ́. Ṣé kò yẹ kẹ́ ẹ ti jọ mọ́wọ́ ara yín? Mo ti gbà pé lóògùn náà. Wọ́n kàn jí mi lẹ́ẹ̀kan náà ní mi ò mọ̀ nǹkan tí mo ṣe. Ó ní eléyìí ní yóò sọ gángan náà. Láìkí kọ́ mọ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀. Mo ti gbà pé lóògùn náà. Kó máa tún ní ẹ̀wá kọ́ mi ní
ìyàwó ìgbélò dandan ìgbà tí o ti gbà pé alóògùn kò sí ọ̀rọ̀ àmọ́ fẹ́ débẹ̀ ọ̀ tí ìmọ̀ bí o ti fẹ́ sí ọ̀rọ̀ rẹ wọ́n bá padà yá ọ̀rọ̀ má tẹ̀lé mi o má tẹ̀lé mi o tó bá tẹ̀lé mi kélé gbé o lẹ́yìn pé mo sọ sínú igi o lè di òkúta o. mi ò sọ́ọ̀rì ẹ méjì kí ìdòkúta. ọ̀gá kí iṣẹ́ wọn tọ́pẹ́ ká yanjú ẹ̀ ká sì lè bá wọn yanjú rẹ̀ bọ́ báyìí dákú dáadáa ni. yóò ní iná nǹkan mo gbẹ kí mo pe owó ìfọ́n yóò ní ìlú. ṣé lè kọ́ lè pè ní ewé alágàbàgebè ni. alágàbàgebè. yes àbí ewé alábòsí. no alábòsí ẹ̀yìn bẹ̀yẹn ni alábòsí wa àti gbàgbẹ́ kọjá. alábòsí náà tún bẹ àmọ́ òun bẹ lẹ́yìn bẹ́ẹ̀ o. tó ya wèrè ṣé èmi náà ni mo pe ewé kan fún ọ ní ewé alágàbàgebè mo mọ̀ tẹ́ǹtì ọmọ ṣẹ́gbà báyìí ewé alágàbàgebè ewé wo ni tún jẹ́ alágàbàgebè ewé wo ni jẹ́ alábòsí. I don't like it jàre ẹ jẹ́ fẹ́ kó máa tàbí wà pé mi ò mọ ewé. ọ̀dà ewé tó dúró tì ewé kílè eléyìí gangan kí ló kọ rẹ̀ ewé kíni. ilé ewé gbangba làṣàtà gbangba làṣàtà ni ilé torí mo rántí inú ìwé gbangba ni mo kọ sí that is it torí ó fẹ́ ẹ lè má dàmọ̀ èdè kí í jẹ́ wá gbangba làṣàtà ni ṣẹ́ẹ́rì pé ó gbangba. torí yes ewé yìí gbangba ó fẹ́ torí ẹ̀ ní fi ń jẹ́ gbangba. gbangba làṣàtà géètì ẹ̀. kọ̀rọ̀ làkùkọ fọ̀ o. kọ̀rọ̀ làkùkọ òun náà wà ń bí nà. kọ̀rọ̀ làkùkọ fọ̀ òun lélẹ̀. kọ̀rọ̀ làkùkọ fọ̀ òun lélẹ̀. ẹ̀rí pé ó kọ̀rọ̀ ó ti ń rí nìtumọ̀ eléyìí gbangba gbangba làṣàtà eléyìí kúkú àbí wọ́n ti kọ́ lù. ǹjọ́ ń tẹ̀ tínrín ní kọ̀rọ̀ làkùkọ fọ̀ òun lélẹ̀. ọmọ ibo orí rẹ ti bù ó ti ya wèrè èmi lèmi kọ ní gbangba làṣàtà kọ̀rọ̀ làkùkọ fọ̀hún alágàbàgebè ẹ̀yàn alábòsí ewé wo ní jẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀kì burúkú ni ọ̀nì tó fẹ́ yọ ayé lẹ́mìí mi ni. I don't like what you are doing. ṣé ẹ̀yin gan ẹ ní ìdí ogun sọ̀yìn ẹ ṣe ogun sọ̀yìn náà gbogbo ewé tẹ́ ẹ kọ́ mi náà ẹ ti gbàgbé ẹ wá jẹ́ kó tàbí gbà pé mi ní mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe. ẹni tó láyé ẹ sì fi ọmọ yìí ẹ ti fi ṣèdààmú fún mi. ó sì lẹ́mi ọ̀gbọ́mọṣẹ́ ò mọ́ ní ìwọ̀n ọ̀gbọ́mọṣẹ́ lérí burúkú rẹ̀ ó sì takú sí mi lọ́rùn lágbára ọlọ́run wo ṣe takú sí mi lọ́rùn yìí ọlọ́run ó takú sí ọlọ́run ní. ó ṣe takú sí mi lọ́rùn yìí àwọn tó la yóò sì takú sí ọlọ́run. àmì lórúkọ Jésù. sọ ayé bò dé ń dààmú mi yìí ọlọ́run. ẹ má sọ ìyẹn ni kẹ́ ẹ má sọ ẹ gẹ̀ẹ́tì à so ẹ sọ wípé bí mo ṣe takú tì yín kọ́lọ́run kó takú tì mí with very good thing mo ṣàmì bẹ́ẹ̀ bí mo ṣe takú tì yín káwọn tó láyé kó takú tì mí pẹ̀lú gbogbo nǹkan dáadáa mo ṣàmì ẹ fẹ́ sọ pé bí mo ṣe ń dààmú yín kọ́lọ́run kó dààmú mi ọmọ ìgbọ́ ọ̀tọ̀ mi ò tọ́ fẹ́ lù mí ni. mi ò lè lù yín ẹ̀mọ̀kẹ́ lóògùn èyí tó ju lílù lọ mo lè ṣe fún yín. wọn kò lágbà mo ti gbà fọlọ nítorí ṣẹlẹ̀ ni pé láti rè ewé ìyálóde ọ̀sádàmù. mo mọ ewé ìyálóde náà. ṣé bí ewé ìyálóde ó máa ń nírù nídìí. ojú ẹ̀ ó dẹ̀ ní white ó ní black ó dẹ̀ bí ojú èèyàn. ewé ìyálóde ó ní rùndì. ó ní rù. ó tún wá ní ojú bí ojú èèyàn báyìí. ẹ̀sùn ojú méjì ó dẹ̀ bí ojú èèyàn báyìí. ẹ̀kọ́ kò létí. kò létí wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ. ọ̀gbọ́n kankan mọ́. ọ̀gbọ́n kankan mọ́. tẹ́ ẹ láyé ẹ sì kó dààmú sí mi lágbádá látara ọmọ yìí ẹ sì wàhálà mi látara ọmọ yìí ó ti sọ pé mi ọ̀gbọ́n ọmọọṣẹ́ eléré burúkú rẹ̀ ti takú sí mi lọ́rùn ni o ọmọ ibo tó bá jẹ́ pé wọ́n bí ọ dáa tó bá jẹ́ pé wọ́n bí ọ dáadáa tí wọ́n bí ọ dáa tó ṣe pé wọ́n bí ọ wọ́n ṣàbí ọ. wọ́n bí mi ò jẹ́ bọ́lá tó. tó bá jẹ́ pé wọ́n bá wá bí ọ re tí wọ́n tún ọ bí dáadáa má já ewé àbò bá mi lé nísìn ọ̀sán àdéwé àbò mà àtẹ̀sẹ̀ mọ́ lẹ́nugbà tó dọ́dọ̀ mi àti lè ewé àbò lójú rẹ̀. ewé àgbo mo já ewé àgbo. tàwọn dàkọ ewé àgbo ìtọ́ pé ewé àgbo mo pè fún ọ
ọ̀sá mọ̀ lẹ́nugbà tó dọ̀dọ̀ mi àṣà ti lò lójú ẹ̀ àṣẹ̀ṣẹ̀ máa lò lójú rẹ̀. ok àti ewé àgbo àti ewé àgbo kì í ṣàtijọ́ ewé wọlé sílé. má pẹ́ o ọmọ Ìgbò má pẹ́ tó o bá fẹ́ kí ayé rẹ̀ ó ta sí mi lọ́wọ́ tó o fẹ́ kí ẹ̀mí rẹ̀ bọ́ sí ọwọ́ mi má pẹ́ o ẹni tó ní iṣẹ́ mo tó ti ń pè mí o má pẹ́ o. ok no problem. bàbá bí ọ̀dà pẹ́ àbí kọ́ mọ́ èrè àbójá wálé. ẹ ṣe bí ewé àgbo ni kẹtó délé náà ẹ máa bí èmi àti ewé àgbo nílé. ọmọ Ìgbò tó o bá pẹ́ ikú ọ̀pá o. just trust me ewé àgbo ṣé bí ewé àgbo ó ní white ní ibi ìfòrò ẹ̀ báyìí wọn ò gbọ́ mọ́. ewé àgbo where are you now? wọ́n lọ dé mi ò dé dáàmú ó yẹ kí n ti jẹ́wọ́ o. ewé àgbo wọ́n lọ dé Atakoro nípa mi tẹ̀lé báyìí. ewé àgbo where are you? ọlọ́mọdé àti ọmọ sẹ́gbà sọfẹ́ ìlérí bu kókó ní láṣáyé kankan lọ́wọ́dé. gbẹ́gbẹ́ gbọ́jà rẹ̀ kí ni gan sọfẹ́ yọ ayé lẹ́mìí mi ni. mo ní tiẹ̀ náà mò ń ṣe ibi tí mo wà yìí náà tiẹ̀ ni mò ń jẹ náà mo bá wá bẹ́ẹ̀ o sì wá fẹ́ pa mí lórí iṣẹ́ ẹgbẹ́ èló gan lówó tó san fún mi. tí o bá wà wá gbowó ẹ̀ sọ fẹ́ pa mí ni lórí iṣẹ́ rẹ lórí wo bí èmi ìgbàsẹ́ mẹ́mi wá o yìí tí ẹ lè gbàsẹ́ mẹ́mi wá rárá tọ́kọ̀ mi ti yọ yìí lè gbàsẹ́ mẹ́mi wá tó bá ti mọ̀ kó bá yọ ayé lẹ́mìí mi kókó wá gbowó rẹ̀ ìpè ọ́ fúnra mi ní ti pè ọ́ ọ̀gbọ́dọ̀ pè mí mọ́ fúnra mi ní pè ọ́ tí n bá ti ṣe tán kí ló dé gan lórí èlò wọ́n àbá wọ́n àyà ayé lẹ́mìí mi ni ẹ̀bí wọ́n náà lá ní kí gbọ́nà lórí burúkú ọmọ Ìgbò tí mo dáadáa ìwé pé kọ́ lọ wá ìwé wá ìké ọmọ yìí ò gidi tó bẹ̀. bó lè bá tiẹ̀ lọ o ẹni tó sì níṣẹ́ ní ń pè mí yìí o tí bá tiẹ̀ wá fẹ́ bínú sí ọmọ burúkú kò yẹ kọjá pé kí n wá sọ fún pé wá ìwé lọ kémi máa wá lọlé. iṣẹ́ lè mọ̀ ṣe o àgẹ́ ń wá lọ nígbà lọ gba ìwé ní lọ́wọ́ ẹ̀ ni kí n mọ bí ìbá ṣe ṣe ọmọ Ìgbò ìsọmọ gan gidi báwọn ń wà lọ ni. olórí burúkú ọmọ tó wo kókó mọ́ mi ṣé dandan ni mo lè lè ọ̀gbọ́n ọmọ sẹ́ ọ̀gbọ́n ọmọ sẹ́ lóde. ibo mo fẹ́ wá olórí burúkú ọmọ Ìgbò ibo mo fẹ́ wá olórí burúkú ọmọ yìí sí báyìí wọ́n lọ́ mọ̀ jẹ́ kí èèyàn sí ọmọ sẹ́gbà àbó ti lọ lù wọn ni ìlówó ọkọ̀ lọ́wọ́ yóò máa rìn lọ Abakaliki àbí kí ló lóun ti wá ni. ìgẹ̀mọ̀ jẹ̀bi tí ètí wá jẹ̀bi báyìí gbàtí mo mọ̀ pé wèrè lèèyàn tí mo sì gbé sẹ́fún kọ́ ọmọ lọ rè wéwé wá àtòun àtẹwé nìsín ààrẹ nìkankan báṣì ni kí n mọ bá tèmi lọ nísìnyí kí n lọ rè já ewé kí n lọ rè tẹ́tẹ́ mi fẹ́ ṣe ìwọ̀n bí èèyàn tó mọ̀ pẹ̀lú mi wọ́n sábẹ́rẹ̀ lọ́wọ́ mi. ọmọ Ìgbò mo fẹ́ wá ilé burúkú sí ní ibi tí mo filẹ̀ sí mo ti wá débẹ̀ ẹ̀wọ̀n ọ̀bá gbogbo ni mò ń fọ́ káyì ibo ojú ọjọ́ mo mọ̀ tí mo ti fẹ́ rí tí n bá fojú kàn ọmọ Ìgbò ó gbà ọ̀dà. kẹ́ni kan wá sọ pé kí mi ó má jẹ́ ẹ̀mọ̀ mi tó yẹ pé mi gbogbo ní gúnugún tó ń jẹ bọ́ ìṣòro àyè. Gbogbo yẹn àgbàlọ ló jẹ ẹbọ bíà ẹbọ ìṣòro ẹbí bíà. Very simple and delicious. Ẹbọ yìí dùn. Kíre. Ṣé olórí burúkú lọmọ yìí fẹ́ yà ni? Wọ́n ní kọ́ ọ̀rọ̀ rẹ̀ já ewé wá. Nígbà ebo sì ti bẹ̀ẹ́mì mi ẹ̀ tàn mí jẹ. ọmọ tí mo dáadáa ewé yìí yóò padà sí eré burúkú lọ ni. mo ní ọ̀rọ̀ já ewé wá wá jòkó ti ẹbọ níbí dídàkùn irú ẹbọ wo lọmọ tí wọ́n gbé kalẹ̀ kí lọmọ tí wọ́n torí ẹ̀ gbé lẹ̀. jẹ́ ọkàn rẹ̀ pé gbogbo ẹbọ ló lè máa jẹ́ jẹ́bọ tèmi nìkan mẹ́rin sọ tuntun jẹ́ bẹ́ẹ̀ lèmi. ẹ wò ní ìgbà ọjà wèrè ni.
ó ti tún jẹ́ ẹbọ òun lọ. kí ló dé tẹ́ disturb mi báyìí náà ẹ mọ̀ pé wọ́n sọ pé téèyàn bá ń jẹun èyí ò gbọ́dọ̀ má sọ̀rọ̀ ni. èyí wá jẹ́ bí oúnjẹ tó máa ń jẹ létí wọ́n máa sọ pé téèyàn bá ń jẹun lọ́wọ́ o kéèyàn máa sọ̀rọ̀. that's what they call table manner na. ní table manner. dúnà ewé tí mo ní ọlọ́rẹ̀ jáwádà. ẹ gbà mí ẹ̀kọ́ ló tún sẹ́kù sẹ́gbẹ́ yìí. tọ́ ìyá rẹ̀ orí ẹ̀ mo ní kọ́ ọlọ́rẹ̀ já ewé wá ewé ẹ gbà mí ewé ewé àbomu ní ọlọ́jáwá ewé ìgbárè. ìgbà tí mo fẹ́ já ewé lẹ̀ tí mo rí i pé ewé wà lórí igi ni mo sáré já mo tẹ̀ rí ẹ̀bọ mo ní kí n sáré jẹ bọ́tọ́ kí n tó máa lọ. ìbí náà ló ti já ewé bí ló ti fẹ́ bó sì jòkó sí ń jẹ. ṣé ewé ìwà jẹ ewé àbò ẹ̀wọ̀n òní ìgbà wọ́n sì ló ń jẹ bọ́ lọ ọjà wèrè ń bọ̀ sọ̀rọ̀ sí ń jẹ bọ́ lọ. ẹ má jẹ́ kó pa mi lórí ìnà ẹ má jẹ́ káwọn irúnmọlẹ̀ bínú sí yín o. ó yẹ kó pa olórí kọ̀ gbọ̀nà ọ̀run lọ ó yà tì í. ilé tó sì dìde ó dẹ̀ burú ọjọ́ burú. Agbe ìgbésí ọmọ mà jẹ́ bọ́ ó yẹ burú ọmọ tí mo fẹ́ fi ṣe ṣé ìwọ ọmọ tí wọ́n fi ṣe irú ẹ̀bọ̀ wo lọ́mọ tó jẹ́ wọ́n kọ́ ẹ̀kọ́ mẹ́ta kalẹ̀ ó jẹ̀ kan ó kù méjì kọ̀ wá tú ọ ìwọ yìí káwọn fẹ́ máa jẹ bọ́ sọ̀rọ̀ ìyá wèrè. ṣé ẹ̀yin fẹ́ jẹ bọ́. bẹ́sọ̀ bẹ́sọ̀ dàbí délé. ẹ má jẹ́ kó jẹ́ bọ́ o ẹ mọ̀ pé tí mo bá ti délé ó ní màá fi ṣe oúnjẹ ọ̀sán. ó yẹ dáa má jẹ́ kó jẹ́ bọ́ o mi ò ní ìgbà o. ọwọ́ yàrá yẹ ẹ̀nà ti gbowó tó fi rà yìí. kò sí nǹkan tó kàn yín pẹ̀lú bí tó ti gbowó tó fi rà. ó yẹ dáa ẹ̀kọ́ méjì ẹ mà kú ìnáwó ẹ mà ṣeun lẹ́yìn náà tó ó lè sì náà tó lé ológun kú tó jẹ́ bọ̀ ṣáájú ayé ológun yẹn tó jẹ́ bọ̀ ṣáájú ọ̀run.